lẹ́tọ̀ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ọmọlúkà lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí káàkiri àgbáyé. Mo kí yín lọ́mọdé lọ́mọdé, mo kí yín lágbàlagbà, mo kí yín lọ́kùnrin lọ́kùnrin, lóbìnrin lóbìnrin, gbogbo yín ni mo kí oyún inú, mo kí àṣẹ ẹ̀bí, mo kí ẹ̀yin ọmọlúwàbí tòótọ́, ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́, ẹ̀yin ọmọ Yorùbá tó dá ìwà, ẹ̀yin ọmọ Odùduwà, gbogbo yín ni mo kí. Ọmọlúkà lórúkọ mi, kò ní sún wa, kò ní rẹ̀ wá, ẹ̀yin ni màá máa bá, èmi lẹ́sìn mọ́ rí. Ẹni tí a wá fún lọ́sàn-án ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti rí kà nínú news àti ìjẹta ni wàhálà yẹn ti rún gbóbọ̀ tó ti sọ fún wa ṣùgbọ́n a lè dédé gbọ́ bẹ́ẹ̀ yẹn náà káwa náà fò sórí afẹ́fẹ́ ṣùgbọ́n nígbà tó ti wá bọ́ sí public tó ti jáde sìn àwa náà lè sọ̀rọ̀ lé lórí tó bá yẹ pé ẹ̀ ń tẹ̀lé mi tẹ́ bá ń fọ́lò mi dáadáa ẹ mọ̀ pé mo ti ń dọ́gbọ́n pa bí òwe, mo ti ń sọ bí ọ̀rọ̀ láti bí ọjọ́ bíi mélòó kan yí pé rẹ́rẹ́ mà fẹ́ rùn nǹkan máa ń bọ̀ ṣùgbọ́n àkásí I believe wípé òótọ́ ni pé nǹkan ń ṣẹlẹ̀. Ẹ̀yin tẹ̀sẹ̀ join wa ẹ bá wa share program yìí, ẹ bá wa pín, ẹ jẹ́ kó lọ. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tí ẹ ti wọlé bẹ̀rẹ̀ látòrí Akọgun Ìjẹ̀bú, Joseph Adébíọ́lá, Ọlásùnkànmí Ojúàwo, Bùsáyọ̀ Ọlá, Joshua Akínrìndé. Mo kí gbogbo yín wípé ẹ káàbọ̀. Mo kí Samuel Ọláyọríjù, Ọlásùnkànmí, Samuel Ọláyọríjù, Ahmed Ọlábùsọ́lá, Ìmọ́lẹ̀ Adébánjọ, gbogbo yín ni mo kí o, mi ò lólódì ẹnì kọ̀ọ̀kan nínú yín. I want to welcome every one of you to this program, and also at the same time I want to appeal to every one of you watching us live from the YouTube channel. Please do subscribe to that channel immediately you watch. Share, like, and let us have your comments. May God bless you. I have some visitors with me here today. When it is time, I'm going to put the camera to them and we are going to ask them one or two questions about the situation of things in Yoruba land as a nation. You know, we are already a nation. We have been a nation for the past 11,000 years ago, and that is the fact. British ló yí wa lórúkọ padà tán sọ wá di tí a jẹ́. So we are a nation. It's not by mistake tí n bá sọ pé orílẹ̀-èdè ni wá, àwọn náà mọ̀ pé òótọ́ ni. Kí a má fi àkókò wa ṣòfò, ẹ rí i pé rẹ́rẹ́ ń rún lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin. Tí ẹ mọ̀ pé tí Ọmọlúkà bá ń sọ̀rọ̀ mo máa ń sọ, màá máa rọra mú díẹ̀díẹ̀. Ẹ lè má ka ọ̀rọ̀ mi sí ṣùgbọ́n ó máa padà ṣẹlẹ̀. Mo ti sọ̀rọ̀ Ìlọrin, mo ti sọ, ó ti ṣe díẹ̀. Mo ní rẹ́rẹ́ fẹ́ rún bẹ̀. Tábàlà fẹ́ lọ tá à ní pín tá à díẹ̀ ní jà rárá ta ní ká lọ jẹ́jẹ́jẹ́. Nǹkan kan máa mú jà wá, kò dẹ̀ sí ní tó fẹ́ mú jà wá ju Ìlọrin. Ìdí ni wípé ilẹ̀ Yorùbá pọ́nbélé ni ilẹ̀ Ìlọrin. Àwa Yorùbá àdẹ̀ kì í ṣe ṣàríà ṣùgbọ́n torí pé Fúlàní ti gba Ìlọrin mọ́ wa lọ́wọ́, wọ́n ti sọ Ìlọrin di ṣàríà state. Lórí ó ṣe ṣàríà kò ṣe ṣàríà wàhálà ẹ̀lẹ́ ti rí yìí o. Àti Christian àti Muslim wọ́n ti wà á kò àti jẹ́ta náà ti wà lẹ́nu ètò wa ṣẹ̀ wá dogun tó dọdẹ yìí o. Àwa ń pe àwọn èèyàn wa tó wà ń bẹ̀ láti lè confam láti mọ̀ bóyá in tó ṣokùnfà ọ̀rọ̀ yẹn bó tẹ̀ jẹ́ pé wọ́n ti sọ díẹ̀ fún wa bọ̀ wọ́n promise bọ́sùn máa padà pè wá. Ó ṣeé ṣe kán pè mí kó tó di pé a parí ètò. Adé fún ẹ̀yin bíi mélòó kan láàyè kẹ́ ẹ pè wá wọlé lẹ́ni so that ká lè ṣe ohun gbogbo tá a fẹ́ ṣe ní kọ́mọ́kọ́mọ́. Ohun táwa ń tẹ̀ mọ́ yín létí ni wípé àwọn bàbá ńlá wa ti ṣe mistake ọ̀rọ̀ Ìlọrin. Wọ́n ti fọwọ́ lẹ́rán, wọ́n wòran, wọ́n joyè kóńkó jambele nígbà tó yẹ kán já ìjà yẹn, kán gba Ìlọrin sílẹ̀, kán gbà á, kán jẹ́ kó yí Àfọ̀njá àti kí ló lóun jẹ́ Alimi wípé ibi yìí o ilẹ̀ Yorùbá ni. Èmi dé Jẹ́bà níbi tí boundary ilẹ̀ Yorùbá wà. Bàbá tó jẹ́ ọba níbẹ̀ ó sọ ìtumọ̀ Jẹ́bà fún wa. Ó jẹ́ bàbá. Ìtumọ̀ Jẹ́bà ni ó jẹ́ bàbá. Tán bá ti lọ ṣe ètùtù, tán bá padà dé wọ́n ní ó jẹ́ o bàbá, òun ló di Jẹ́bà, Jẹ́bà di ọ̀la. Ibẹ̀ ni ààlà, that is the boundary of
the northern part of this country and the southern part and the Yoruba. Ibẹ̀ ni boundary wa. So nígbà tá a bá ń sọ gbogbo wọn yẹn tá a ń pa bí òwe tá a ń sọ àwọn bàbá wa joyè pé kò kàn wọ́n wọn ò mọ̀ pé bó ṣe máa rí nìyí kò yé wọn pé ó máa padà rí bí eléyìí tó bá yẹ kó yé wọn ni wọn ìbá ti ja ìjà yẹn ní àjàdíjú pé ilẹ̀ Yorùbá nìyí kò ní bọ́ sọ́wọ́ Fúlàní. Now n tí Àfọ̀njá ṣe nígbà yẹn tó mú Fúlàní lọ́rẹ̀ẹ́ láti lè ṣọ̀tá àwọn Yorùbá àwọn ọmọ Yorùbá kan tún ti dáwọ́ lé báyìí sí i o wọ́n ti mú Fúlàní wọ́n ti mú wọn lọ́rẹ̀ẹ́ wọ́n mú Fúlàní lọ́rẹ̀ẹ́ láti lè ṣọ̀tá Yorùbá Fúlàní tí ẹ mú lọ́rẹ̀ẹ́ Fúlàní tí Àfọ̀njá mú lọ́rẹ̀ẹ́ òun ló pa Àfọ̀njá wọ́n ọ̀rọ̀ pọ̀ àṣírí wà lọ́wọ́ tiwa gbogbo àrà tán fi Àfọ̀njá dá gbogbo ẹ̀ làṣírí yẹn wà lọ́wọ́ tàwa ti gbọ́ àrà tí wọ́n fi Àfọ̀njá dá wà lọ́wọ́ tiwa ti gbọ́ àwọn kan tún ti ń ṣọ̀rẹ́ Fúlàní báyìí nílẹ̀ Yorùbá o láti lè repeat nǹkan tó ṣẹlẹ̀ nígbàyé Fúlàní àti Àfọ̀njá Álímì àti Àfọ̀njá wọ́n ti dáwọ́lé nílẹ̀ Yorùbá bí eré ẹ̀ discover yìí pé Ìbàdàn á di ti Fúlàní bí eré ẹ̀ discover yìí pé Ìwó á di ti Fúlàní eré lẹ máa pè é Èkó á di Fúlàní territory àwa ń sọ ẹnu wa ń rùn ẹlòmíì ní ẹ̀ tí ẹ̀ rí kankan sọ́jú ọ̀rọ̀ yìí lọ wẹ́rà sí táwa ń rí làwa ń sọ fún yín àsọ̀ǹgbà kan nígbà tó délẹ̀ tó ń sìn kí ló ṣẹlẹ̀ ìjà yẹn ti bẹ́lẹ̀ nílọrin ó ti di ọ̀rọ̀ kírísítẹ́nì àti muslim kí dẹ̀ ló fà á ọ̀rọ̀ ṣe ṣàríà kò ṣe ṣàríà ọ̀rọ̀ ṣe ìjáàbù kò ṣe ìjáàbù gbogbo ẹ̀ ló bí ìjà tó ń lọ nígbà táwọn ọmọ kírísítẹ́nì bá lọ skul tẹnìkan gbé ìjáàbù sórí ẹjọ́ báwo lẹ ṣe rí sí Yorùbá àdẹ̀fúnra ọmọ Yorùbá wa orun gbogbo rẹ́rẹ́ márùn ṣebí ti lọ́rin lẹ́rí kékeré ní ti lọ́rin tẹ̀ ń wò yẹn rẹ́rẹ́ márùn rẹ́rẹ́ ó márùn mo dẹ̀ ń sọ nǹkan kan wípé ẹ̀yin kábíyèsí wa mi ò wá láti insult ọba kankan mi ò dẹ̀ ṣetán láti insult ọba ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi ń sọ ni wípé tí ẹ bá kọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ ó máa dé stage kan tó jẹ́ wípé ẹ ní lè jáde nínú ààfin yín olórí yín ò ní lè jáde nínú ààfin yín torí pé kí ni tẹ́ ẹ bá jáde wọ́n máa jẹ yín ní tútù ni ọmọ kékeré bá rí yín á bò yín á jẹ yín àgbàlagbà bá rí yín á bò yín á jẹ yín àwọn ọ̀dọ́ tó bá rí yín wọ́n á bò yín wọ́n á jẹ yín ní tútù ni torí pé kí ni ẹ ti sún wọn kàn gírí ẹ ti sún wọn kàn gírí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ìjà yín là ń gbè ẹ woru insult tí Sẹ́ríkì Ṣáṣá nìbàdàn tó ń pàṣẹ sí Olúbàdàn ẹ wo irú insult ẹ̀yin dẹ̀ ní ọmọ káàárọ̀ ojíire là wà ọmọlúwàbí là wà wá mọ ìtàn àmọ́ tó ń pè ní àṣà ilẹ̀ Yorùbá ọ̀wọ̀ fún àwọn àgbààgbà àti ìbọ̀wọ̀ fún àwọn lọ́balọ́ba ládéládé àwa mọ̀ ọ́n ṣùgbọ́n gbogbo àwọn ọba wa wọ́n fi yín wọlé ẹ̀yin náà dẹ̀ gbà bẹ́ẹ̀ tí wọ́n sọ pọ́ba ló láṣẹ àti ẹ̀ lọ́ọ̀lù kan lánàá ó ti ẹ̀ jẹ́ pé gbogbo bá ṣe act níbẹ̀ wọ́n ti ẹ̀ tún wọ́n fẹ́ rògbò wa ọ̀rọ̀ wọ́n dẹ̀ rí wa o wọ́n raṣọ Oòduà lọ́wọ́ wa wọ́n raṣọ Oòduà láyà wa tá a wọ̀ ọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá tiẹ̀ ṣe tó kù díẹ̀ ìyẹn ò sọ wípé kẹ má acknowledge wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ń sọ àwa ń sọ àdàbí eré àdàbí àwàdà ẹni bá fẹ́ kó gbọ́ ẹni bá dẹ̀ fẹ́ kó má gbọ́ ṣùgbọ́n èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Yorùbá nation ti dá dúró we are no longer under Nigeria ilé ìtẹ́sí rí yẹn fẹ́fẹ́rìtì sí ni àmọ́ mi kan ní kankan jẹ́ fẹ́fẹ́rìtì artificial àwa Nigeria we are a nation we are an independent country as at yesterday because Nigeria the letter tí àwọn leaders yẹn Niger Delta leaders Yoruba leaders Biafra leaders and Middle Belt leaders
memo àti lẹ́tà tí wọ́n kọ sí federal government Nàìjíríà yìí pé tó ń pè ní constitutional force majeure tí wọ́n kọ yẹn ó ní content tó wà nú ẹ̀ wípé a fún yín ní 90 days kẹ́ rìvásì gbogbo constitution yìí kẹ́ cancel ẹ̀ kàn ṣe mí 90 days yẹn ti kọjá wọn ò rí nǹkan kan ṣe sí kò sí ìpàdé kò sí statement kò sí anything wọ́n dẹ̀ ti sọ nínú memo yẹn wípé tí ẹ bá kọ̀ tẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí a máa renounce ara wa kúrò lára Nàìjíríà wọ́n dẹ̀ ti ṣe wọ́n ì máa ṣe officially lẹ́ni ẹ jẹ́ kí ẹ jẹ́rí èmi ń sọ mò ń tún sọ this is Yoruba land this is my nation and nothing will happen. I stand by my word. I am a citizen of Yoruba Republic, Oduduwa Republic. And don't let me deceive you. Ìwé tá à ń sọ nípa ìpò ń kọ fún federal government yìí, wọ́n copy UNPO, wọ́n send there sí United Nations, wọ́n send there sí African Union, wọ́n send there sí European Union. Oh, copy dẹ̀ lọ sí British Parliament. So kí là ń sọ? Wọn ò lè sọ pé àwọn ò mọ̀ sí. Nígbà tí copy bá ti lọ ọ̀dọ̀ gbogbo wọn yìí pé tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ rìvásì ìkíní yìí o láàrin 90 days o in tó máa ṣẹlẹ̀ rèé. Láàrin 90 days no statement no comment nothing to say. So ẹ ti mọ̀ pé àwọn fúnra wọn gan they are not ready. Ẹnìkan sì pè mí títí dalẹ́ àná pé wọn ò sọ̀rọ̀ lórí kíní pé ṣé wọ́n rò pé nǹkan kékeré ni. Mo ní sẹ́yìn náà rò pé Buhari ló wà ń bẹ̀ ni. Wọ́n sí Buhari ń bẹ̀ Buhari wà ń bẹ̀ kò sí ń bẹ̀ mọ́ kò tiẹ̀ wá kan èmi. All I want is Yoruba nation, independent Yoruba nation. Kò yẹ kọ́mọ ẹlẹ́ran wá jẹ egun. Àṣírí kan wà tí ó tú jáde níjẹ̀bú òde mo mú bọ̀ wá báyìí. Mo sì fẹ́ pákéjì gbogbo ẹ̀jọ́ ni. Àwọn ọmọ mi kan wà bí tán ti jásí kan tí mò ń sọ yẹn mi tí ní bẹ́ẹ̀. Ẹ lè mọ̀ pé inú ìgbèkùn ńlá ni Yorùbá wà. Táwa bá ń sọ àwa ṣe ìwádìí ni débi tá a ti rí ni. So láti ọjọ́ tí mo ti ṣọmọ kékeré ara mi débi tí mo dé yìí mi ò gbọ́ pé Christian àti Muslim kan jà nílẹ̀ Yorùbá rí kò ṣẹlẹ̀ rí. It has never happened since I was born to this present time. Mi ò gbọ́ rí pé Mùsùlùmí àti Kristẹni wọ́n ń jà nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí. But look at the situation now. Yorùbá nation unstoppable. Bàbá mi àròpọ̀ ire kò lè bàjẹ́ fún yín láéláé. Iwájú lọ̀pá ẹ̀bìtì ìrẹsì ẹ̀ mọ́ lọ wájú ni bàbá mi. Àwa ń sọ àdàbí pé à ń dúdúkúdà sọ̀sọ́kùsọ ni. Èmi á sọ tí mo bá mọ̀ fún yín. Research tèmi bá ṣe máa sọ fún yín. And I will continue to tell you my people. Tẹ́ ẹ bá fòdì ọwọ́ yín, tẹ́ ẹ fọwọ́ lẹ́rán, tẹ́ ẹ ń wòran. Ewu ń bẹ lóko ló ń gẹ́ fún yín ni. Ó ti ń bọ̀ díẹ̀díẹ̀ ní Ìlọrin. Wẹ́rẹ́wẹ́rẹ́ á wọ Ìwó. Wẹ́rẹ́wẹ́rẹ́ ó máa wọ Ìbàdàn, á dọ̀yọ́. Á wọ Èkó. Ìgbà ilẹ̀ wa mọ̀ ìpè rẹ́rẹ́ ti rún. Ẹ mọ̀ ìpè rẹ́rẹ́ ti rún. Look, ṣẹ́rí tí a bá ń tan ara wa jẹ là á sọ pé bí nǹkan ṣe ń lọ ní Nàìjíríà lè ní pé bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ nìyẹn. Tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ wèrè gidi ni o wèrè tó dùn àlọ́jà. Tẹ́ ẹ bá béèrè pé ṣó láìkí Nàìjíríà ẹ rí pàṣẹ pè fún yín ní straight. Èpè ló máa bùjọ yín. Wèrè á bu èpè jọ yín ni pé kí lẹ mean pé ṣé òun láìkí Nàìjíríà. Nígbà àwa tá àwárí bí lọ yìí ń kọ́ kí wàá ní ká ṣe. Níbo la fẹ́ lọ? Àwọn tó lọ abroad gan-an kò rọrùn kò dẹrùn. Àwọn tó bá ní orí ọ̀fẹ́ tó ń rí àánú Ọlọ́run gbà ló ń rí iṣẹ́ tó ní lárí ṣe ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn kàn wẹ òkú kàn fọ̀dí arúgbó kàn kò gbẹ ọmọdé kàn kò tàgbàlagbà kàn ṣe gateman kàn má sùn. Ìmí ìṣeṣẹ́ oríṣi 4 lójúmọ́. A ṣe kan látago 6 àárọ̀ títí dago 12. A ṣe kan látago 12 títí dago 6. A ṣe kan látago 6 títí dago 12 alẹ́. A ṣe wàá sùn ní nǹkan bí aago kan. Ẹ wá ló rọrùn ọmọ ẹlẹ́ran oúnjẹ egun. So bó ṣe yẹ kó rí nìyẹn. Mo máa ń fọ̀rọ̀ Dubai ṣe àpẹẹrẹ fún yín. Kí ni Dubai ní tí a ní nílẹ̀ Yorùbá? Dubai ò ní mineral resources tó wà. Epo nìkan ni wọ́n ní. Epo tán dẹ̀ níyàn àwa náà ni. Wọ́n ní gold àwa náà ni. Àkàìmọye kan tá ní uranium, limestone, all those things ṣé wọ́n ní? Ceramic, glass ṣé wọ́n ní? Look at them ní Dubai.
wọ́n máa ń gbádùn ní àwọn àlejò ọmọ Nàìjíríà ọmọ Yorùbá tó lọ bẹ̀ ló ń ṣiṣẹ́ táwọn fi ń jẹun àwọn máa ń jòkóta kẹsẹ̀ léra ni ẹ̀yìn á máa ṣiṣẹ́ fún àwọn á máa gbádùn they will be spending money torí pé kí ni ọmọ ẹlẹ́ran ni wọ́n dẹ̀ jẹran ọmọ aláṣọ ni wọ́n ń lo aṣọ ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá vice versa ni ọmọ ẹlẹ́ran ti wá ààrẹ egungan jẹ ọmọ aláṣọ wa àràkísàwọ̀ ṣe là ń rí ìhòhò nílẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn kan bílíìfù pé ọwọ́ wọn tẹ ikú dà yẹn ọwọ́ yóò tẹ ikú dà ikú lẹ fi ń ṣeré o ikú tẹ bá ń continue tẹ ń pariwo 2023 ikú lẹ fi ń ṣeré frustration depression gbogbo ẹ̀ ló máa wọ ayé yín tó jẹ́ pé ẹ kú ni àgàgà yín ọ̀dọ́ bíi tèmi tẹ bá ń pariwo 2023 kàkà kẹ dúró gbọ̀ngbọ̀n kẹ pariwo Nigeria must break Nigeria must end Odùduwà republic must arise kàkà kẹ́ ẹ pariwo yẹn ẹ ń pariwo 2023 èló náà fẹ́ fún ẹ láàrin 2023 yẹn bóyá wọ́n fún ẹ ní 100,000 200,000 500,000 wàá ná tán brother mi sister mi depression àwa wà yí ẹ frustration àwa wà yí ẹ o wà ní gẹ̀ẹ́tì ara ẹ at the end of the day tó o bá rí Buhari pa tó o rí Tinubu pa tó o rí Fáyẹmí pa tó o rí Akérédolú pa ìwọ fúnra ẹ wà wá yìnbọn para ẹ because wàá ti ro pé o ní mọbi tó lè lọ́mọ́ wàá ro débi pé orí ẹ̀gán á dàrú at the end of the day wàá yìnbọn para ẹ tàbí kó lọ mú sniper wàá da Jenny Strait tàbí kó bẹ́ sí Third Mainland Bridge it is better for you now because kò tí ì late tó bá dẹ̀ late it is better than never ẹ jẹ́ ká jọjọ sọ̀rọ̀ ká gba Odùduwà republic right now èyí tó ń para wọn ní Ìlọrin yẹn kékeré lẹ tí rí wọn ò tí ì bẹ̀rẹ̀ rárá wọn ò tí ì bẹ̀rẹ̀ tó bá pera ẹ ní youth ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá tó ń pariwo Odùduwà tó ń pariwo 2023 election ó ń kọ lẹ́tà sí kú orí àkàndéédé dàrú ni because nígbà tó bá yẹ kó o ró oúnjẹ jẹ tó ò rí jẹ o ò rọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ lọ o ò rọ́dọ̀ àbúrò lọ o ò rọ́dọ̀ ọ̀rẹ́ lọ o ò rẹ́ anybody lọ bá gbogbo ẹ̀ wá há gágá bí òbò bèbí ìgbà yẹn lẹ wá mọ̀ pé rẹ́rẹ́ ti rún frustration yẹn wá mú ayé yín ẹ wá ní mọ̀ tẹ́ fẹ́ ṣe mọ́ result ẹ̀ ní pé ẹ wà lọ gbé nǹkan jẹ máa ṣí ojú òpó lẹ̀ kó tó di pé mo pe guest mi are you set? Oya wọ́n ń bọ̀ 046092484 ẹ pè wá WhatsApp alone mo ti sọ síbẹ̀ o WhatsApp nìkan ní kẹ́ ẹ pè sí abẹ́ ẹ fẹ́ ká interview yín ṣe fẹ́ sọ̀rọ̀ àmì ṣe fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ sáà ń gbọ́n dáǹsọ látara bẹ́yìn ìsọmọ Yorùbá ni. ẹ súnmọ́ wa dádì mo fẹ́ béèrè ìbéèrè kékeré kan lọ́wọ́ yín ẹ bá wa wo àwọn dádì wa yìí o ẹ lè mọ ẹ dúró síbẹ̀ ẹ mọ̀ pé ilẹ̀ Yorùbá dáa lóòótọ́ Nàìjíríà dẹ̀ dùn dádì ẹ dárúkọ yín bẹ́ẹ̀ bá sọ ìlú yín ẹ kàn dárúkọ yín. orúkọ mi ni Adébáyọ̀. Adébáyọ̀ ó ti dà bẹ́ẹ̀ ṣé ọmọ Yorùbá ni yín lóòótọ́ ọmọ Yorùbá gidi báwo lẹ ṣe rọrọ Nàìjíríà yìí sí. ó tó dúró ó sún wa o. àánú ẹ má sọ bẹ́ẹ̀ Nàìjíríà dùn lásìkò yìí gbogbo ìgbére ló dùn o epo ti cheap gàrí ti cheap rẹ́sì ti cheap gbogbo ẹ̀ ló dáa àbí báwo lẹ ṣe rí sí. wọ́n ṣe ń pààyàn. ẹ sọ̀rọ̀ sókè dádì wọn ní kẹ́ sọ̀rọ̀. wọ́n ṣe ń pààyàn káàkiri wọ̀nyí inú ẹ̀rù ni oníkálukú wà báyìí. pípààyàn yẹn lẹ̀ yìí rí àbí. àti jíjẹ mímu gbogbo ẹ̀ ó lágbára. jíjẹ nira ìpànìyàn pọ̀. ó pọ̀. dádì pẹ̀lú gbogbo àlàyé tẹ wá ṣe a wá sọ pé a fẹ́ jáde lára Nàìjíríà kí Yorùbá dá dúró lọ́tọ̀ kí Fúlàní dá dúró lọ́tọ̀ àtàwùsá kí Ìgbò dá dúró tiwọn lọ́tọ̀ kí lẹ rí sí. àmọ̀ràn tó dáa nìyẹn o. àmọ̀ràn tó dáa. bẹ́ẹ̀ oníkálukú á mọ bí òun ṣe wà. oníkálukú á mọ bó ṣe wà. bẹ́ẹ̀ ló rẹ̀ ṣe. à lè dá nǹkan tá a bá ní à máa dá lò fúnra wa kò ní sí kán fẹ́ máa fowó àbúṣàbú lálejò. ó dáa bàbá mi mo wá fẹ́ béèrè kankan lọ́wọ́ yín tó bá di 2023 tó ń tún fẹ́ dìbò ṣe máa bá wọn dìbò yẹn dáadáa ṣé wọn pé máa ń dìbò lọ́dọọdún. kọ́lọ́n kó dẹ̀ mi wá sí sà. kọ́lọ́n dẹ̀ mi wá sí ọ̀ ẹ máa dìbò àbí. máa dìbò but
gbogbo ẹ bó ṣe ń lọ yìí kọ́lọ́. ìbò tó ń dì kọjá yẹn ẹ ṣé 10,000 lẹ́yìn gbà ní àbí 5,000. níwájú ọlọ́run àti ẹ̀mí ò tiẹ̀ gba owó kankan lọ́wọ́. ẹ gbowó bọ̀ wọ́n fún yín ní bọ́ǹsì àti míìkì ní malt. wọn kàn tí ẹ. wọn pín kankan fún yín ni bọ̀ ẹ mu malt níbẹ̀. tí o mú kankan wọ̀ mi ò bá wọn mọ anything. ẹ mu malt níbẹ̀. níwájú ọlọ́run àti láti pàtó dẹ̀ ti ṣe ìdìbò yẹn tán ṣe ẹ tí padà jẹun ẹ tí wọn padà dọ́dọ̀ yín tàbí pé kẹ́ ẹ wá gbà ṣé wọ́n ṣọ̀nà lé yín ṣé wọ́n fún yín lọ́sibítù ọ̀fẹ́ kò sí iná kò sí gbogbo ẹ̀ ẹ dẹ̀ sì fẹ́ dìbò kí wàá ní àlámọ̀rí ìbò tẹ̀ ń dì. nǹkan tèmi kan sọ ni pé àwọn olóyìnbó máa pè ní franchise so àmọ́ irú èèyàn tó ń bọ̀. ẹ mọ ẹni tó ń bọ̀ bóyá èèyàn dáadáa náà tó fẹ́ gbé wá ṣé èèyàn dáadáa lè rúùlù Nàìjíríà kó ṣoríire ni ṣé Yar'Adua kì í ṣe èèyàn dáadáa ni. wọ́n pa ẹ̀ sábọ̀ ọjọ́ fún àwọn. wọ́n pa á torí pé ó jẹ́ èèyàn dáadáa. Abíọ́lá ṣábíọ́lá kì í ṣe èèyàn dáadáa ṣé wọ́n jẹ́ kó débẹ̀. wọ́n jẹ́ kó débẹ̀ olóòótọ́ òkè lẹ́ni. nígbà tẹ́ mọ̀ bẹ́ẹ̀ dádì ṣé èèyàn dáadáa kan lè ṣèjọba lórí Nàìjíríà yìí ni. gbogbo ẹ ti di àdúrà báyìí o. ó di àdúrà bàbá ṣé kí n sòótọ́ fún yín kò síbò ní 2023 ìta afẹ́ òun ni pé a fẹ́ jáde lára Nàìjíríà ẹ fẹ́ bẹ́ẹ̀ àbẹ́ fẹ́ bẹ́ẹ̀. ó dà bẹ́ẹ̀. ká jáde ká dá tiwa ṣe tán bá wá bá yín pé ká wá dìbò ṣe ẹ dì í ẹ ní dì í ó ti parí. dáàdi ti sọ̀rọ̀ mo sọ fún ìyàwó àjòkó àlejò mi mo sọ fún mo ní mo lálejò lẹ́ẹ̀kan àwọn ni coordinator Yorùbá Nation Global ní Ondo State àwọn náà wá kí mi lénìí wọ́n ní Ọmọlúkà ó yẹ ká ríra iṣẹ́ tẹ̀ ń ṣe ó jọ wá lójú ká tún jọ sọ̀rọ̀ ká jọ fọ̀rọ̀ wérọ̀ ẹnu mi dùn ọ̀dọ́ ni wọ́n àwọn náà dẹ̀ fọ̀rọ̀ Yorùbá wọn tẹ́ fi ṣe rárá my brother ẹ kí àwọn èèyàn kẹ́lẹ̀ dárúkọ yìí. mo kí gbogbo ilé orúkọ tèmi ni comrade Faturoti Ọlábọ̀dé tí mo jẹ́ coordinator Yorùbá Nation Global ní Ondo State generally. ẹ ṣeun ẹ̀yin náà ti mọ bó ṣe ń lọ pátápátá ẹ mọ bó ṣe ń lọ ọ̀rọ̀ tí mo fẹ́ kẹ́ báwọn èèyàn wa sọ̀rọ̀ lé lórí torí ẹ̀yin òun ṣe ẹni tí mo ṣe fẹ́ máa béèrè question lọ́wọ́ ẹ̀ for the fact that you are a coordinator of Yorùbá Nation Global ẹ ti mọ̀ pé àjọ wa nù iṣẹ́ yìí ni ẹ má ti pè wá ní tí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lé lórí ni election 2023 yẹn kí lẹ rí sí ṣó yẹ kó wáyé àbí. kọ́lẹ̀ ọkọ̀ gbàgbé nípa nǹkan tó ń jẹ́ election for now kò sí nǹkan tó ń jẹ́ election because we are no more in Nigeria again a ò sí lára Nigeria mọ́ tí ẹ bá mọ̀ Nigeria ti expire láti 2014 in the 1914 wọ́n kàn báyìí gbogbo wa pọ̀ caricature náà ni gbogbo ẹ o wípé we call Nigeria they call us Nigeria that Niger area in which everything wọ́n call is a kangaroo something. kangaroo ni. kò real even though the 1999 constitution tí a ń lò gan is all fake wọ́n kọ àwọn Hausa and Fulani àwọn ló ṣe 1999 constitution. hello. there is nothing called Nigeria 1999 constitution in Nigeria so kẹ́ gbàgbé yí pé bóyá àṣìjẹ ara Nigeria ní àná. ẹ bá wa ní sùúrù ní ṣókí. ní àná ni a ti kúrò lára Nàìjíríà flagi ilẹ̀ Yorùbá land ó ti wà lókè. so flagi wa ti wà lókè látàná. a sí lára Nàìjíríà mọ́ àtún ẹ̀yìn tí ẹ bá mọ̀ so ẹ má pè wá mọ́ pé ara Nàìjíríà àti pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin ṣe rí Àfọ̀njá òun gangan ló fa gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin. Ìlọrin ní àwọn Fúlàní ti gbà wọlé sílẹ̀ Yorùbá nítorí Àfọ̀njá tí ó fún àyè gbà wọ́n òun ló lọ pè wọ́n òun ló pe ogun wá òun ló lọ pè wọ́n pé kọ́ wá bá òun jagun wọ́n bá jagun wọ́n ṣẹ́gun tán ni wọ́n bá lọ mọ́ ní Àfọ̀njá bá mú wọn lọ́rẹ̀ẹ́ ibẹ̀ náà ti dọkọ mọ́ Ìlọrin lọ́wọ́ nígbà tí àwọn Fúlàní ní ayé ọjọ́ yẹn nígbà tí àwọn Fúlàní tí wọ́n ṣẹ́gun fún Àfọ̀njá tán tí wọ́n lọ wọ́n bẹ̀rẹ̀ sí ń fi agbára wọ́n fi ń gba ìyàwó níyàwó wọ́n ń bọ́mọ lọ́mọ sùn. ẹnìkan ń pè wá ẹ jẹ́ ká sáré fún wọn láàyè kan sọ̀rọ̀ ó yá ẹ gbóhùn sókè. à ń gbọ́ yín o ẹ ṣé gan ẹ ṣeun. ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á fún wa ṣe ẹ kú wa gidi o. ẹ ṣeun.
inú mi ń dùn bí ẹ ṣe ń sọ̀rọ̀ yẹn o Ọlọ́run jẹ́ kí o wo àwọn èèyàn wa lórí o nítorí 10,000 báyìí wọ́n tún máa lọ ta ilẹ̀ Yorùbá o because ẹlòmí ò tiẹ̀ ṣe bí pé bóyá òun ni wọ́n bá wí ara ìyà tó tẹ̀ ń jẹ wọ́n ìyà tó ń jẹ àwọn tó ń jẹ àwọn èèyàn wa ó ti pé wọ́n má tiẹ̀ create awareness ní gbogbo nǹkan tẹ̀ ṣe yìí lọ. ẹ ṣeun àdúpẹ́ o ẹ bá wa rán dọ̀. so Kánú ní tètè ibẹ̀ ni Ìlọrin ti fi àyè gba Fúlàní ṣùgbọ́n tí a bá fà ṣẹ́gun àwọn Fúlàní ẹ má ká gbàgbé pé ìlú Ìlọrin wọ́n ti fi ẹ̀sìn bò wọ́n lójú ẹ̀sìn yẹn ni ò jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n ń ṣe mọ́ wọ́n ti fi ẹ̀sìn Islam wọ́n ti fi tọ̀ wọ́n jẹ tó fi jẹ́ pé nǹkan tí wọ́n bá ti sọ fún wọn òun ni wọ́n gbàgbọ́ iṣẹ́ a ní iṣẹ́ ńlá láti ṣe ní ìlú Ìlọrin ní Kwara State ilẹ̀ Yorùbá ni kì í ṣẹlẹ̀ Fúlàní èyí tí Fúlàní jọba ń bẹ̀. ẹ fún wa ní ìṣẹ́jú kan. ẹ jọ̀ọ́ kí a máa waste àsìkò wa kò sí nǹkan tó ń jẹ́ election ní 2023 torí àsí lára Nàìjíríà mọ́. election tá a bá máa ṣe ajẹ́ ti ilẹ̀ Yorùbá land òun ni à ń retí. ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn. orúkọ tèmi ni Comrade Faturoti. ẹ gba àwọn YouTube ti yín àti tèmi ẹ gba àwọn onímọ̀ràn lórí fífìmọ̀ ṣọ̀kan lásìkò yìí. ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ sọ pé àwọn ọ̀dọ́ ẹ jọ̀ọ́ ní àsìkò tá a wà yìí a ní láti papọ̀ ká ṣọ̀kan kí a lè já ogun yìí lájàyè nítorí pé tí a bá jọ fi ọwọ́ sowọ́pọ̀ ogun àwọn Fúlàní á borí wa o. àwa ọ̀dọ́ náà ń lò àwa náà fẹ́ lò fọ́nrọ̀ election yẹn o. ogun àwọn Fúlàní á borí wa ẹ má jẹ́ kí àwọn olóṣèlú kó fi ìtànjẹ kó fi tàn yín jẹ àwọn olóṣèlú wọ́n ti dà wá àwọn tí a gbà yí pé àwọn ni aṣíwájú wa wọ́n ti dà wá àwa ni ká má dára wa ẹ jọ̀ọ́ ní agitation kan tá a agitate fún ẹ ká gbàgbé ọ̀rọ̀ òṣèlú ẹ má ẹ ká lẹ̀ súnmọ́ ọ̀rọ̀ òṣèlú rárá mo fi ọlọ́ọ̀bẹ yín ẹ jẹ́ kí ìlépa wa yẹn òun ni kẹ́ jẹ́ ká máa lépa ẹ ṣé gan Olúwa ràn wá lọ́wọ́. ẹ ṣé Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín ẹ ti gbọ́ bó ṣe ń lọ ẹni tó jẹ́ coordinator Yorùbá Nation Global ní Ondo State àwọn ni wọ́n bá yín sọ̀rọ̀ yẹn Comrade Ọlábọ̀dé Faturoti ẹnìkan ń pè wá ẹ jẹ́ ká gbé ìpè yẹn ẹ bá gbóhùn sókè ẹ má bínú sí wa o. Hello, orúkọ mi ni Dáúdù Oríyọmí láti ìlú Èkó. ó dáa à ń gbọ́ yín o. ṣe rí nǹkan tẹ́mi máa sọ láàrin ẹni wípé ṣe rí ẹni tó máa gbọ́ ẹni tó ní gbọ́ ò ní gbọ́ ọmọ àlè Yorùbá ló ní tẹ̀lé ọ̀rọ̀ Yorùbá because gẹ́gẹ́ bí èmi bébí ṣe ń wò ó báwo ni gbogbo ìlú mi gbogbo èèyàn èdè mi gbogbo àyàn mi wọ́n sọ pé àwọn sọ pé àwọn ò fẹ́ lágbájá mọ́ níbì kan báwo wá ni àwọn kan ṣe máa sọ pé nínú àwọn èèyàn wa sọ pé ẹni yẹn làwọn fẹ́ tó pa àwọn èèyàn bíi ti tèmi lẹ́rùn ara bíi ti tèmi tó fi ń jayé ẹni yẹn is a fool kẹ́ bá lè mọ̀ because ọ̀fun Nàìjíríà ní notice ó dàbí mo kàn fẹ́ fi ṣe example ó dàbí landlord àti tenant landlord fún tenant ní quit notice ṣe gbé gbà kó kúrò nínú àbí kó kúrò ní mo fẹ́ kó kúrò nínú ilé mi o ẹtíkẹ́tì mi sì ok tenant yẹn wá gba quit notice yẹn ó wá lọ tọ́jú ẹ̀ síbi kan àsìkò tó wá fún wa pé landlord yẹn wá gbé gbèsè ẹ wá ní ó gbé rọ́ọ̀dì gbèsè ìgbésẹ̀ wo ló gbé tó rọ́ọ̀dì ó gbé gbèsè tó rọ́ọ̀dì because ó fún ní airline ok báyìí o 90 days ti pé láti àná ó ti gbé nìyẹn so next thing wípé kókó kúrò so adìẹ láàánú lọ àṣemọ́ pẹ̀lú yín àfẹ́dá dúró Yorùbá fẹ́ dá dúró kò sí ìbàjẹ́ nínú yẹn kò sí ìjà nínú yẹn so gbogbo èyí tí wọ́n sọ pé kìnìún kan sọ pé kìnìún kan sọ pé sẹ́ni ìsinmi tíṣẹ́ wọ́n wà gbogbo jù òun làwọn àtàwọn lẹ́kùn torí àwọn kan ìwà tó ìwà láti máa tẹ̀lé iṣẹ́ àtìyà yẹn àwọn tó wà ní òyìnbó tó yẹ kó máa ká wọn lára ju àwọn àtàwà ní ilé lọ ni because ó yà mí lẹ́nu pé àwọn àtàwà wà ní ilẹ̀ Yorùbá wa ní ilé ń bí kò tún wá ká wa lára tó àwọn tó wà lọ́hùn
kẹ́lẹ́ mọ̀ pé ẹ bá wa ṣe ní kọ́mọ́kọ́mọ́ ẹ jọ. ìyá ti mọ́ wọn lára. So my own advice is that kí gbogbo wa pátápátá ẹni bá tó bá mọ̀ pé yes òun tó iṣẹ́ òun tó ọkùnrin òun ti gbọ́ kó lọ sí gbogbo àgbègbè ẹ̀ kó máa jẹ́ kó máa mọ̀ kí gbogbo á jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ pé àbó ṣe rí ni bó ṣe rí ni o. So orúkọ mi ni Dáúdù Oríyọmí Májà láti ìlú Èkó ní Kòròdú. ẹ ṣeun adúpẹ́ o God bless you my brother. ẹ já gbé pé ìkan sí ká lè tètè round up. tó ẹ bá gbóhùn sókè bàbá ẹ má pè wá sí fóònù tá à ń lò a lè gbé ju pé kan àbí méjì mọ́ dá ẹ bá gbóhùn sókè o. to cut okay. ẹ gbóhùn sókè. Hello. à ń gbọ́ yín o ẹ bá sọ̀rọ̀ sókè o a gbé bluetooth dání o. Yàrá ẹ̀kọ́ program. ẹ ṣe gan. Ẹ kú iṣẹ́. ẹ ṣeun. Ṣe rí Ọlọ́run á jẹ́ ká dé ilẹ̀ ìlérí because bí a ṣe wà ń sẹ́yìn ó dàbí ìrìn táwọn ọmọ Israẹli rìn kúrò ní Egypt ni bẹ́ẹ̀ láyé ìgbà yẹn inú igbó ni wọ́n gbà ni wọ́n ṣe gbogbo yẹn bẹ́ẹ̀ nísìnyí àwa wà lórí social media a lè fẹ́ jà pẹ̀lú intelligent torí ayé ti lù jára ń sìn. Hello. Hello. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín ẹ bá a ṣe ní ṣókíṣókí. ṣẹ́rí kò sí nǹkan tó ń jẹ́ election ní 2023 torí pé àwọn pípọ̀ yìí ti ń ṣe fún abọ̀ tí pé àwọn Fúlàní a ò sọ̀rọ̀ àwọn náà ti wà níbi tá a dé lónìí tá a fi fẹ́ yọjú padà so kò possible ibi tí wọ́n dẹ̀ ṣe dé wọ́n ti balẹ̀ jẹ́ ẹ kí n sọ fún yín àwọn gan ò ní gbéjọba sílẹ̀ ní ọwọ́ tó ṣe dé kò possible kí wọ́n ṣe nǹkan tó ń ṣe kan láwọn tó wá fẹ́ gbéjọba fẹ́ yàn kan it's not possible and ẹ̀gbọ́ngbà ti dẹ́kun kedere ti ń bẹ̀ wò nǹkan tó fẹ́ sọ fún yín ni pé pẹ̀lú analysis gbogbo ẹ̀ ṣe rí ẹ máa dárúkọ kò sẹ́ tó máa gbéjọba gbogbo kò tí kò fi máa wúsá òde wọ́n ní ẹni tó fẹ́ gbé fún nílò Yorùbá tí wọ́n ń lò Tinubu náà mọ̀ ṣe rí àárín wọn sì máa dàrú débi pé Tinubu sì ń bọ̀ wá bá wa ẹni tó máa fẹ́ gbé fún yẹn ló máa forí ẹ̀ fọ́ òkúta tí ẹ̀kọ́ bá tètè mọ̀ wọ́n rẹ̀ sí nítorí ọmọ ìkéré ni tó bá mọ̀ wọ́n rẹ̀ sí kó tètè yọ ọ́ kó láàrin wọn. ok. Tinubu máa pẹ́ kó lè dọ́dọ̀ òun. ẹ máa ṣe pè yín lẹ́yìn ìsìn. ok sir ó dáa ó dáa ó dáa ẹ ṣeun a ní lè gbé ìpè míì mọ́ torí àkókò ẹ rí i pé kì í ṣe inú ilé la ti ṣètò lénìí ibi tó ká wa mọ́ òun la ti ṣe àfẹ́kágo mẹ́rin lù kẹ wá sọ pé ẹ gbúrò wa Mr. Smith Adékúnlé Smith immediately tí bá ti parí ètò kẹ pè mí Adékúnlé Smith immediately tí bá ti ń parí ẹ pè mí Adékúnlé Smith torí ẹ sọ fún mi pé ẹ ń retí mi lọ́jọ́ Friday èmi ti gbàgbé ibi tá a jọ fi sí o tòró níbi tèmi ń lọ Friday bóyá ibẹ̀ gangan dẹ̀ lẹ́ ń bá mi ń sọ mi ò wá mọ̀ ṣùgbọ́n ẹ pè mí lẹ́yìn ètò ká lè mọ bó ṣe ń lọ èwo wa la fẹ́ gbé. tó ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣe ẹ kú àdúró tiwa ẹ ṣí ẹ mẹ́sẹ̀gì ẹ ṣí ẹ dẹ̀ bá lọ sí YouTube kẹ́ bá wa ṣí ẹ YouTube náà kẹ́ dẹ̀ subscribe síbẹ̀ yìí tẹ́ bá ti subscribe. So for those of you that are just coming for the first time to our YouTube channel, please subscribe to that channel, like our video, watch it, share it and give us your comment. May God bless you. Oòduà gbé wa o gbogbo àwọn ọmọ Oòduà á bọ́ lóko ẹrú á bọ́ nínú ogun á bọ́ nínú ìyà á bọ́ nínú òṣì á bọ́ nínú ọ̀tẹ̀ lọ́jọ́ kan àáfẹ̀yìntì àwa náà pàtó pé ìgbà kan ní Yorùbá ńlá gbogbo iná ìkọjá ewu iná kì í pàwòdì o ó di dandan ká borí ó di dandan ká yege ó di dandan ká bọ́ nínú wàhálà àti làásìgbò tá a kù sí i lágbára Ọlọ́run àwa la máa yege á sí lára Nàìjíríà mọ́ a ti lọ. a ti lọ mo dúpẹ́ lọ́wọ́ yín Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí mo kí yín o congratulations fún Yorùbá nation tí a ṣẹ̀ṣẹ̀ gbà ògo ni fọ́lọ́run lókè ọ̀run
ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pè mí lẹ́yìn ètò 07046092484 ògbóni fọlọ́hún ẹni tó ń pè mí o ti fẹ́ kọ́ọ̀lù ẹ ti fẹ́ wọ 1700 mo dẹ̀ sọ fún yín wípé ẹni sùúrù ètò pé fóònù tí mo fi ń ṣe program ẹ lè mọ̀ pè sí ìsáàní ṣe méjì papọ̀ ẹ máa ń fi program fi fóònù ṣètò tẹ́ tún pè sínú ẹ̀ báwo mo ṣe fẹ́ píkì ẹ̀ ṣé kí n kọ́ọ̀tì program ni ẹ̀ ó mì pé ẹ̀yin tẹ́ ń pè síbẹ̀ ẹ fẹ́ ká kọ́ọ̀tì ẹ̀ ni ẹ fẹ́ kí program rẹ̀ ẹ fẹ́ yànkẹ́ ìrọ̀lẹ́dẹ̀ pa á ṣètò ẹ ṣe àníríjú bẹ́ẹ̀ lọ Oòduà gbè wá o God bless you thank you.